bá bímọ kó tọ́ torí ọjọ́ alẹ́ ni irú Yénukúnmẹ̀ kò ṣeé bí lọ́mọ. ẹni bá bímọ kó tọ́ ṣe gbọ́ torí ọjọ́ alẹ́ ni mo pariwo Yénukúnmẹ̀ Lizzy kò ṣeé bí lọ́mọ. torí pé ọmọ àbí ìpábẹ́ ni Yénukúnmẹ̀ àríbanújẹ́ ọmọ Yénukúnmẹ̀ àkótúnrè sùn Yénukúnmẹ̀ a ò gbọ́dọ̀ jí kó lọ́nà Yénukúnmẹ̀ ẹni bá bírú ẹ lọ́mọ Yénukúnmẹ̀ tọ̀hún ti fàbẹ́ jóná. Yénukúnmẹ̀. ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa. àṣírí ti tú o àṣírí ológo jẹjọ tí ò ríran rí ológo òní tó fi ń pè lólógo àná tó pera ẹ̀ ní Lizzy tó wà lórí social media tó ti fìgbà kan ṣeṣẹ́ tíátà tí ò tà tó wá sọ social media dojú iṣẹ́ ojoojúmọ́ ló fi ń tanná sórí bí ìtọ́lọ́dẹ tó sọra ẹ̀ dájà àdìgbòlugi tó ti yẹ hànà ojoojúmọ́ ló fi ń gé gbogbo ènìyàn jẹ. Yénukúnmẹ̀ lọmọ àlè ègùn yìí ń jẹ́ Yénukúnmẹ̀ ọmọ àlè nínú àwọn ègùn tí gbogbo ìran ègún ti fi gégùn ayérayé ègún gégùn fégùn pẹ̀lú ogun ó ṣiṣẹ́ tíátà kò tà ó wá kó àwọn afọ́fúngbẹ́mu bíi tiẹ̀ jọ sórí social media ó wá ń fi wọ́n rúgbó bẹ́ẹ̀ bá ti fẹ́ dá sẹ̀ríà fún ẹ máa fi Yénukúnmẹ̀ kún torí pé Yénukúnmẹ̀ gangan ló ń jẹ́ ẹ pè é Yénukúnmẹ̀ àríbanújẹ́ ọmọ Yénukúnmẹ̀ àkótúnrè sùn Yénukúnmẹ̀ a ò gbọ́dọ̀ jí kó lọ́nà Yénukúnmẹ̀ ẹni bá bírú ẹ lọ́mọ Yénukúnmẹ̀ tọ̀hún ti fàbẹ́ jóná. Yénukúnmẹ̀. ẹ tún lẹ́ o ẹ̀yin èèyàn wa. ṣé ẹ gbàgbé wípé Yénukúnmẹ̀ Lizzy òun ló lọ gbé Fatima dìde ọmọbìnrin tó ti bímọ fún mi láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tó gbọ́mọ sá lọ. ó fún un lówó ó kọ́ ọ ní gbogbo irọ́ oríṣiríṣi kó máa sọ gbogbo ohun tí mi ò lálàá rí láti fi gbé ọ̀tá mi lulẹ̀. àwítán wọ́n kọ́ ọ kó sọ wípé mo fẹ́ gba ògo Ọdúnládé Adékọ́lá mo tún fẹ́ gbògo Davido ẹ tún kọ́ ọ ẹni kó sọ wípé mo fẹ́ gbògo Ìyábọ̀ àṣọ lórí burúkú yín mọ̀ wípé Ìyábọ̀ lógo jù yín lọ àwọn olódo ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn pàbó ló ń já sí. Yénukúnmẹ̀ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Lizzy ìwọ rò wípé ìkà ló ṣe mí ni o tí o sì mọ̀ wípé oore ni torí pé ọmọ tí wọ́n ti gbé sá lọ láti ọdún bíi mẹ́wàá òun ló jẹ́ kí n padà rí. Yénukúnmẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Lizzy ìwọ gangan la bá máa pè ní ògbóǹtarìgì afimúfilẹ̀ bíi tẹlẹ́dẹ̀ ẹ̀gàn ṣó o rò pé gbogbo ohun tó ń ṣe yìí lè parẹ́ ni kò lè parẹ́ o gbogbo ẹ̀ làrọ́mọdọ́mọ rẹ̀ máa dáyé bá tí wọ́n á sì máa gbé ẹ ṣépè dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ lọ́nà ọ̀run ẹ pè é Yénukúnmẹ̀ àríbanújẹ́ ọmọ Yénukúnmẹ̀ àkótúnrè sùn Yénukúnmẹ̀ a ò gbọ́dọ̀ jí kó lọ́nà Yénukúnmẹ̀ ẹni bá bírú ẹ lọ́mọ Yénukúnmẹ̀ tọ̀hún ti fàbẹ́ jóná. Yénukúnmẹ̀. Wèrèmẹ̀ṣọ́ Lizzy Yénukúnmẹ̀ kí ló dé tó o fi ń fojoojúmọ́ gbígi ègún tó o tún wá ń bomi àdánù rẹ Yénukúnmẹ̀ ìṣẹ̀dá rẹ kó máa wá gbọ́ o gbogbo èpè tó o ti ń ṣẹ́ pátápátá látọjọ́ tó o ti ń ṣépè títí tó fi dòní tèmi kọ́ o tiẹ̀ ló máa jẹ́ o àfi kó o tètè móṣù ká torí pé wọ́n gangan ló forí ara rẹ gbé. Yénukúnmẹ̀ èmi ò ní gbé ẹ ṣépè torí pé tí n bá gbé ẹ ṣépè ohun tó máa ṣe ẹ́ ó máa kọjá òye rẹ o. ẹni bá gbé mi ṣépè ìfìrí gbà yóò forí rẹ̀ gbé ìfìrí gbà àwọn tọ́gẹ̀dẹ̀ bá gbé ìfìrí gbà ara ẹ̀ ló fi ń nà o. ìfìrí gbà òkúta bá sọ ọmọ pẹ́ ìfìrí gbà lọ́pẹ́ ń sọ ọmọ ni ìfìrí gbà ẹni bá robi sí mi ìfìrí gbà dandan ni kí bí ó bá ìfìrí gbà ẹni bá sọ pé ń kú ìfìrí gbà á kú lójijì ìfìrí gbà ẹni bá sọ pé ń wálẹ̀ o ìfìrí gbà nǹkan ló máa jábọ́ ìfìrí gbà ẹni bá robi sí mi o ìfìrí gbà bí kò máa bá wọn o ìfìrí gbà pé kó dorí elépè ìfìrí gbà kó dorí elégùn ìfìrí gbà lẹ́ni bá robi sí mi o ìfìrí gbà bí kò máa bá wọn o ìfìrí gbà bírí 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 ìfìrí gbà.